Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Olórí ẹbí ni Kọ́rẹ́nsì jẹ́ nínú ẹbí. Èmi lè yan Paso. Mo kẹ́yìn lẹ́yìn nínú ẹbí ọ̀gá. Ẹ ṣe mọ̀ dúpẹ́ tẹ́wọ́ sínú fámìlì mi. Àpèsè ló ń kí ọ̀gá ya. Ìbára Pasuma wọ́n ti gbẹ́ ẹ̀kọ́ ọ̀gá mi. Ọ̀gá mi. Ọ̀gá mi. Ọ̀gá mi. Ọ̀gá mi ní báàsì kọ̀ọ̀fàmù ní apá àtìlẹ́yìn. Tó bá lọ tó bá ń bọ̀ ó Paso ó ní kó ló sí lọ́nà ọ̀gá wa ó ní kó ló fò lọ́nà Paso ó ní kó ló sí lọ́nà. Òkè bá gbọ́ jẹ̀pẹ̀rẹ̀ kéékù wá sí o. Wọn ò lọ lórí tó lè pọ́n Paso ní tómi. Àjọ mara wa Yusufu ẹ̀yin kan ń sọ kátikàti bí a ti Paso mara wa. Ọlọ́tọ̀ yẹpẹrẹ kéékù wá sí. Ẹ má yẹpẹrẹ Pasuma lọ́dọ̀ mi yá. Yẹpẹrẹ kéékù wá sí. Yíyá tó ń wọ ọmọ ẹ tó ń wọ ọmọ lọ́mọ. Yẹpẹrẹ kéékù wá sí. Ẹ má yẹpẹrẹ Pasuma lọ́dọ̀ mi yá. Yẹpẹrẹ kéékù wá sí. Ẹ̀yin làwọn tààrà bí o. Olórí ẹbí ni Kọ́rẹ́nsì jẹ́ nínú ẹbí. Èmi lè yan Paso. Mo kẹ́yìn lẹ́yìn nínú ẹbí ọ̀gá. Ẹ ṣe mọ̀ dúpẹ́ tẹ́wọ́ sínú fámìlì mi. Àpèsè ló ń kí ọ̀gá ya. Ìbára Pasuma wọ́n ti gbẹ́ ẹ̀kọ́ ọ̀gá mi. Ọ̀gá mi. Ọ̀gá mi. Ọ̀gá mi. Ọ̀gá mi ní báàsì kọ̀ọ̀fàmù ní apá àtìlẹ́yìn. Olórí ẹbí ni Kọ́rẹ́nsì jẹ́ nínú ẹbí. Èmi lè yan Paso. Mo kẹ́yìn lẹ́yìn nínú ẹbí ọ̀gá. Ẹ ṣe mọ̀ dúpẹ́ tẹ́wọ́ sínú fámìlì mi. Àpèsè ló ń kí ọ̀gá ya. Ìbára Pasuma wọ́n ti gbẹ́ ẹ̀kọ́ ọ̀gá mi. Ọ̀gá mi. Ọ̀gá mi. Ọ̀gá mi. Ọ̀gá mi ní báàsì kọ̀ọ̀fàmù ní apá àtìlẹ́yìn. Tó bá lọ tó bá ń bọ̀ ó Paso ó ní kó ló sí lọ́nà ọ̀gá wa ó ní kó ló fò lọ́nà Paso ó ní kó ló sí lọ́nà. Òkè bá gbọ́ jẹ̀pẹ̀rẹ̀ kéékù wá sí o. Wọn ò lọ lórí tó lè pọ́n Paso ní tómi. Àjọ mara wa Yusufu ẹ̀yin kan ń sọ kátikàti bí a ti Paso mara wa. Ọlọ́tọ̀ yẹpẹrẹ kéékù wá sí. Ẹ má yẹpẹrẹ Pasuma lọ́dọ̀ mi yá. Yẹpẹrẹ kéékù wá sí. Yíyá tó ń wọ ọmọ ẹ tó ń wọ ọmọ lọ́mọ. Yẹpẹrẹ kéékù wá sí. Ẹ má yẹpẹrẹ Pasuma lọ́dọ̀ mi yá. Yẹpẹrẹ kéékù wá sí. Ẹ̀yin làwọn tààrà bí o. Olórí ẹbí ni Kọ́rẹ́nsì jẹ́ nínú ẹbí. Èmi lè yan Paso. Mo kẹ́yìn lẹ́yìn nínú ẹbí ọ̀gá. Ẹ ṣe mọ̀ dúpẹ́ tẹ́wọ́ sínú fámìlì mi. Àpèsè ló ń kí ọ̀gá ya. Ìbára Pasuma wọ́n ti gbẹ́ ẹ̀kọ́ ọ̀gá mi. Ọ̀gá mi. Ọ̀gá mi. Ọ̀gá mi. Ọ̀gá mi ní báàsì kọ̀ọ̀fàmù ní apá àtìlẹ́yìn. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.